Orúkọ Ganiyu Kẹ́hìndé kí ni ó gbé yín débi báyìí? lẹ́sà Kí ló gbé yín débi? mo pànìyàn ni Ẹ́ mo pànìyàn sàlẹ̀ ní báwo lẹ́ni tẹ́ ẹ pa ẹ̀jẹ̀ sí ẹ sọ lọ bí kó tó di pé wọ́n mú yín ẹ sọ ẹ má wọ ẹ̀yìn. ọ̀rẹ́ ló jẹ́ sí mi èṣù ló ṣiṣẹ́ Kí ni tó fún yín lẹ́mìí láti pa? ó ṣe ṣe nǹkan yẹn náà kó dùn mí tó wálẹ̀ Kí lẹ yọ lára rẹ̀? ibi gògóńgò ọkàn rẹ̀ Kí lẹ fẹ́ fi ṣe? fẹ́ lò fún ọṣẹ ni fẹ́ fi gún fẹ́ fi jó fún ọṣẹ ni Irú fáwọ̀ ọṣẹ àwọn ọmọ yahoo fìsàfìsà ni àwọn yahoo bisabisa. bẹ́ẹ̀ Iṣẹ́ wo lẹ̀yin ń ṣe lọ́jọ́? ẹsẹ̀ àbáláwo náà ni ó ṣe Àwọn wo lẹ máa ń ṣiṣẹ́ fún? àwọn èèyàn pọ̀ lóríṣiríṣi jẹ́ máa wá ní máa ń lọ Ó ti tó bí èèyàn mélòó lẹ ṣiṣẹ́ fún gẹ́gẹ́? tí dé ọ́fíìsì ìjọ náà tí gbogbo wàhálà ibi ṣẹlẹ̀ Níbo lẹ ti pa ọ̀rẹ́ yín? Ibo ló ń gbé? Báwo lẹ ṣe? ilé ọdẹ́rì ní ń gbé ibẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ Ẹ́ ilé ọdẹ́rì yìí ibẹ̀ ní ń gbé ibẹ̀ náà nìkan yìí ti ṣẹlẹ̀ nílùú wo yẹn? ọba òkè Kí ni nígbà tẹ́ wá pa tán kí ni tẹ́ fi ọkàn rẹ̀ ṣe? àjò fún àwọn nǹkan mẹ́rin àpòpọ̀ mọ́ ọ̀sẹ̀ Ó ti tó bí èèyàn mélòó tẹ́ ti ṣe irú nǹkan báyọ̀ fún tẹ́lẹ̀ àbí tẹ́ ti pa torí pé fẹ́ lo nǹkan rẹ̀ fún ọṣẹ àbí irú ẹ̀mí èèyàn mélòó lẹ ti lò tẹ́lẹ̀ rí? àwọn tí mo ṣe fún látẹ̀yìnwá tẹ́lẹ̀ kí sèmi ni mo bá wọn wà ó tó yẹn mẹ́rin ni mo sọ̀sẹ̀ yẹn fún bẹ̀ẹ́ kí sèmi mo bá wọn wà lẹ́yìn ònìkan tí Máa ń wà. àwọn tí bá fẹ́ bá ṣiṣẹ́ àwọn ni wọ́n lọ oṣù rẹ̀ Àmẹ́yìn lẹ máa ń sọ pé kọ́ lọ wá wá bí. wọ́n wà nù sẹ́ta máa ṣe Tí wọ́n bá wá kíní ẹ̀wá ìlú lẹ mú ń gbà lọ́wọ́ wọn. tó bá jẹ́ pé ó lọ wá fún ẹ tó bẹ́ẹ̀ ṣe complete yẹ àwọn lè gba bí 500,000 ẹlòmíì lẹ́tà bẹ́ẹ̀ ni Tó bá wá ṣèyìn lẹ bá wọn wà bí èrò lẹ máa ń gbà. ilé tí mo bá wá yẹn sìn mo kàn èmi gan fẹ́ ṣiṣẹ́ ń wò fúnra mi lẹ́yìn ọ̀rẹ́ mi kan tí mo fún bẹ̀ tó wá láti Èkó tí wá láti Èkó wá ẹ̀yìn fún lẹ́yìn èmi náà mo ṣàṣe fúnra mi lásìkò Fáwọn kan bẹ̀. ẹni tí ìfẹ́ anybody bẹ̀. Kí wá ní ẹ̀ṣẹ̀ tó rẹ̀ yín ṣẹ̀ tó fi wò pé òun ló yẹ kí kó bá kíní lọ? mi gẹ́ ti ṣiṣẹ́ yẹn tán ojú mi tó wálẹ̀ Kò ṣẹ̀. èṣù ló ṣiṣẹ́ Bó ni yín ṣe wá rí lára yín báyìí àti ara mi kí ló bá ṣe lórí? inú mi ò dùn ara mi bàjẹ́ jù Ọ̀rẹ́ yín yẹn tó bí ọmọ mélòó tó ti ní? ọmọ kakúlé náà ló bí Ṣó níyàwó? kò níyàwó Ibo lọmọ rẹ̀ wà báyìí? Kí ni irú ipò wo lẹ́rù kọ́mọ rẹ̀ wà? ó wà kò wá kò dáadáa kóòsì ó jẹ́ ìbànújẹ́ ọkàn ọmọ yẹn Kí lẹ fẹ́ kí ìjọba ṣe lórí ọ̀rọ̀ yìí? ẹ̀wọ̀n èṣù ló ṣiṣẹ́ kó bójú àánú wò mí Ẹ fẹ́ kí wọ́n fi yín kí wọ́n kojú àánú wò yín ṣùgbọ́n yín ti pààyàn. Ẹ rò pé tán bá dájọ́ kú fún yín ó ṣe déédéé nǹkan tí ẹ ṣe? bẹ́ẹ̀ ni ó ṣe déédéé rẹ̀ Ó ṣe déédéé rẹ̀. Orúkọ yín lẹ́ẹ̀kan sí i. Ganiyu Kẹ́hìndé. tó fẹ́ nìkan ní ẹ̀sùn.